ètò kan tó ti nílẹ̀ títí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá yé pátápátá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rèé tí tẹ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Elédùmarè. A kú àkókò yìí bó jẹ́ ọ̀sán ni ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú dédé àkókò yìí. Àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ ó kéré ó tóbi kò níyà tí kó wa àṣẹ Elédùmarè ọkàn wa yóò sì balẹ̀. Ìlọsíwájú gbogbo ilẹ̀ Yorùbá tí à ń bá kiri yìí Elédùmarè yóò jẹ́ kí ó ṣe é ṣe fún àbẹ́sìrè. Mo kí gbogbo àwọn ọmọ Ìbàdàn kí ni ẹ̀sọ́ ní kílẹ̀ jẹ́rànà ẹ̀nà kílẹ̀ fi jókòó kí sì ń sí a ní èèbà ìbà kí sì ń sí a ní èèbà. Ẹ kú oríire bẹ́sìrè a kú pọ̀pọ̀ ṣìṣìn lọ́tún àti lósì. Mo wọ̀lú Ìbàdàn wọ́n ti ń jọba nílẹ̀ Ìbàdàn eléyìí yàtọ̀ o gbogbo ìlú Ìbàdàn mì tìtì ni àwọn èèyàn ń rọ́ wọlé wọ́n ń rọ́ jáde. Ìlú Ìbàdàn gbàlejò ńlá o sì tí ọjọ́ ìgbádẹ́gan ìdè. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òye lẹ́kọ̀ọ́ ló kọ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ará akéde mímọ̀ jẹ́ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sí nìyàn. Kí lóhun tó mú mi wá ní àkókò yìí? Ọ̀rọ̀ kan wà eléyìí tí kábíyèsí ọba Olúgbọ́n tí wọ́n sọ tó sì tàbùkù bá ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti sọ wípé ìdajì kódà ó kọjá ìdajì nínú ilẹ̀ Ògbómọ̀ṣọ́ eléyìí tí ó jẹ́ wípé Òǹpẹ̀tù òun ní í ṣe àkóso rẹ̀. Àwọn mọ́gàjí àwọn olórí ilé àwọn ọmọọba ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n jáde wọ́n wá fún bàbá wọ́n wá fún wọn lésì ọ̀rọ̀ wọn. Tẹ́ rí ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n yìí tí wọ́n sọ tẹ́ mọ̀ pé lọ́jọ́ kìíní àná wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí wọ́n dọ́gbọ́n ta sí kábíyèsí wípé àwọn tí wọ́n jẹ́ bíi lọ́balọ́ba lórí àpèrè tó sì jẹ́ pé bóyá pásítọ̀ kìíní kan I don't want to go there ní òsì àwọn náà sì sọ wípé wọ́n sọ wọ́n yànnà náà àwọn fi tako èèyàn kankan ṣùgbọ́n eléyìí sàn láàrin ajé ní mo ní pẹ́kọ̀rọ̀ mọ́ sojú abẹ́ ń kú. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ bíi ká sọ pé Aláàfin Ọ̀yọ́ òun ló ní ilẹ̀ Ọ̀yọ́ òun ló ní gbogbo àwọn ló ní ìṣàkóso Ọ̀yọ́ gbogbo àwọn ìṣàkóso Ọ̀yọ́ ń bẹ lábẹ́ rẹ̀. Àwa ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ká sì wá sọ pé Òǹpẹ̀tù ní ìṣàkóso Ìlàjì àti Ìlàta nínú Ògbómọ̀ṣọ́ òun lọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ sì rèé ni wọ́n jáde ni wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀. Màá kọ́kọ́ ṣe fọ́nrán fídíò eléyìí tí kábíyèsí ọba Olúgbọ́n yìí tí wọ́n sọ̀rọ̀. Lẹ́yìn tí bá fún yín ní fọ́nrán fídíò eléyìí tán ìhùn wá fún yín ní fọ́nrán fídíò eléyìí tí wọ́n fún kábíyèsí lésì láti Ògbómọ̀ṣọ́ wá láti ilé Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi fún wọn lésì tí wọ́n fún wa. Ẹ má kú òǹbẹ̀ ẹ wo fọ́nrán fídíò yìí ẹ like ẹ comment ẹ share rẹ̀ ẹ jẹ́ òdélé kẹjọ́ dóko. Tó bá sì jẹ́ gbà àkọ́kọ́ tẹ̀yin wò wá ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi ẹ lọ wo fọ́nrán fídíò yìí. Èmi àti kábíyèsí Òǹpẹ̀tù ń sọ̀rọ̀ báńdì Ògbómọ̀ṣọ́ south tí Òǹpẹ̀tù ń control ó bẹ̀rẹ̀ láti seminary olóni lájà pàtó Ògbómọ̀ṣọ́ town o ilé Akálà under Òǹpẹ̀tù ló wà ilé bàbá Sàká Balógun under Òǹpẹ̀tù ló wà so Òǹpẹ̀tù of Ìjẹ̀bú land is controlling larger part of Ògbómọ̀ṣọ́ town. Ní orúkọ gbogbo ìdílé Oníjẹ̀rú ní èmi ọmọọba Yàyà Lateef Adémọ́lá ni mo ń gbẹnu gbogbo ìdílé Oníjẹ̀rú sọ̀rọ̀. Ṣùgbọ́n kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, Mágàjí Orúbọ̀dé Adéríbigbé ni wọ́n jókòó ní ẹgbẹ́ àlàáfíà mi yìí
ọmọọba Lámídì Gbàdámọ́sí. Ní ẹ̀gbẹ́ ọ̀tún mi ń bì, Mágàjí Orògáṣẹ́ Akínrínmitán, àwọn ni ọmọọba Kàrímù Àjàgbé. Ní ẹ̀gbẹ́ Mágàjí ní bíbáyìí ní akọ̀wé gbogbo ìdílé Ìjẹ̀rú, oníjẹ̀rú pátápátá ni wọ́n jókòó, àwọn ni wọ́n jókòó. Mo wá fẹ́ máa bá ọ̀rọ̀ mi lọ báyìí nípa ọ̀rọ̀ tí ọba Olúgbọ́n sọ, tí wọ́n ní ẹnìkan ló ní Ìjẹ̀rú, Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú, Òǹpẹ̀tù ló l'Ògbómọ̀ṣọ́ South. Ọ̀rọ̀ ò rí bí wọ́n ṣe sọ yẹn o, kìí ṣe Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South. Àlejò oníjẹ̀rú ni Òǹpẹ̀tù jẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́, especially ní ìlú Ìjẹ̀rú. Nígbà tí Òǹpẹ̀tù sì kọ́kọ́ wọ ìlú Ìjẹ̀rú, bí kálukú bá ń gbọ́ ìtàn tá a sì ń tẹ̀lé, níbi tí oníjẹ̀rú tó wà lórí oyè ńgbà náà, Àjàyí ló wà lórí oyè ńgbà náà, níbi tí wọ́n fi Òǹpẹ̀tù sí ńgbà ni wọ́n ń pè ní ilé Ìkọ̀rọ̀ di òní àárọ̀. Tẹ́ ẹ bá ti dé Ìjẹ̀rú, ẹ béèrè ilé Ìkọ̀rọ̀. Ọ̀rọ̀ tí Òǹpẹ̀tù sọ nígbà yẹn pé bàbá ó níhìn ilé Ìkọ̀rọ̀ lẹ fi mí sí yìí, ẹ jẹ́ mi náà bọ́ sí gbangba. So orúkọ yẹn ni ilé yẹn ń jẹ́ dìsìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. So kìí ṣe Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South, Ìjẹ̀rú ló ní Ògbómọ̀ṣọ́ South, torí ọbalẹ̀ Ìjẹ̀rú ẹlẹ́ẹ̀karùn-ún ńlọ gba Òǹpẹ̀tù lálejò ní Ìjẹ̀rú. So ààyè ọgbà wa ní ọ̀rọ̀ pọ̀, ìtàn sì pọ̀ gan. Tí a bá lọ wo ìtàn Ògbómọ̀ṣọ́, a rí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀, torí àwọn ń pe àwọn ní Òǹpẹ̀tù ó ní òun Ìjẹ̀rú òun kò sí lára Ògbómọ̀ṣọ́. Ìjẹ̀rú tí ó ń jẹ̀rú sí ń claim, tí a bá ti yọ kúrò nínú Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ ò pé mọ́, torí ó ń jẹ̀rú, baálẹ̀ Ìjẹ̀rú wọ́n jọ tẹ Ògbómọ̀ṣọ́ yìí. Lẹ́yìn 100 ọdún tí baálẹ̀ Ìjẹ̀rú sì ti wà ní Òǹpẹ̀tù tó dé, kó tó di pé a gbà lálejò. Gbàtà tí Òǹpẹ̀tù ń bọ̀, ilé Ìjàlódò ìní ó dé sí lọ́kọ́kọ́ wọ̀ sí lọ́dọ̀ Ààrẹ Àgọ́ Akínfẹ́ńwá. Ààrẹ Àgọ́ Akínfẹ́ńwá ń ló mú lọ ọ̀dọ̀ Ṣọ̀ún nígbà yẹn, Ṣọ̀ún kẹwàá, Ṣọ̀ún Olúwùsì. Nígbà tí wọ́n ṣèpàdé, Ṣọ̀ún Olúwùsì ló fa Òǹpẹ̀tù lé Àjàyí tí ṣe baálẹ̀ Ìjẹ̀rú karùn-ún lọ́wọ́ wípé kí wọ́n lọ́jọ́ máa gbé. So yóò wá pé ẹnìkan wà máa sọ̀tàn pé Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South, Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú. Àkóńtì ọlọ́wọ́ ìwé ìtàn dáadáa, ó fi hàn kóńtì ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀tàn Ògbómọ̀ṣọ́ láti sọ tí jòdòdó. Ẹni ọba ní Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú kan mọ ìtàn Ògbómọ̀ṣọ́, Òǹpẹ̀tù kò ní Ìjẹ̀rú, Ìjẹ̀rú ló ní Ìjẹ̀rú àti Ògbómọ̀ṣọ́ South. Bí mo sì ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn evidence tó wà lọ́wọ́ mi, àwọn ìwé tó wà lọ́wọ́ mi yìí, tí a fi rojọ́ tá a sì fi wíìnì. Ìwé alákọ̀ọ́kọ́ yìí ní HOG 03/2002, ìdájọ́ tí a kọ́kọ́ gbà tá a fi ní Ìjẹ̀rú nìyẹn. Lẹ́yìn ìgbà yẹn, ìdájọ́ Diose ní ọ̀nà Làká tí a pè àwọn Lámídì Akínjídé, Òǹpẹ̀tù wá jẹ́rìí ń bẹ̀ ni, gẹ́sẹ̀ bó ńlá pè lẹ́jọ́. Ṣùgbọ́n ìdájọ́ yẹn náà tún fi di baálẹ̀ Ìjẹ̀rú múlẹ̀ ń bẹ̀ pé baálẹ̀ Ìjẹ̀rú ló ní Ìjẹ̀rú àti gbogbo àwọn tó bá wà ní Ìjẹ̀rú. Ìdájọ́ yẹn náà ni HOG 24/21 ó ní lọ́wọ́ mi, ó ní kedere ẹ̀wò dáadáa. So àwọn ìdájọ́ tún wà níta kan tó wà tó sì tá fi hàn nìyẹn.
so pé ẹnìkan ọba kan àbẹ́nìkan yóò wá máa sọ̀rọ̀ pé Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀bú àbó Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South, bàbá ńlá arọ ló ń ti pa. So bọ́rọ̀ sí ní ni mo sọ yẹn. Orúkọ mi lẹ́ẹ̀kan sí, èmi ni ọmọọba Yàyà Lateef Adémọ́lá, tí mò ń gba ẹnu gbogbo ọmọ ìdílé Oníjẹ̀rú pátápátá nílé lóko lódò lẹ́yìn odi, tí mò ń gba ẹnu wọn sọ̀rọ̀. Èmi àti àwọn mọ́gàjí ńlá àsìjọ jókòó yìí. Lẹ́ẹ̀kan sí, mọ́gàjí tó wà ní ẹ̀gbẹ́ àlàáfíà mi yìí, àwọn ni mọ́gàjí Orúbọ̀dé Adéríbigbé, ọmọọba Lámídì Gbàdámọ́sí. Mọ́gàjí tí wọ́n jókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún mi ń bíbà yìí, àwọn ni ọmọọba Àjàgbé Kàrímù. So ẹni tó jókòó ní ẹ̀gbẹ́ mọ́gàjí, àwọn ni akọ̀wé gbogbo ìdílé Oníjẹ̀rú nílé lóko lódò lẹ́yìn odi, àwọn ni ọmọọba Àyànníran Wahab. Bó ṣe rí ni mo sọ, ìpàdé wa bí oyin o.